Ya Allah 66,000 ló máa ṣe lọ́jọ́ Sunday. Ya Allah wàá ṣe 66,000 lọ́jọ́ Sunday. Ọjọ́ méje ló fẹ́ fi ṣe. Tó bá máa di Monday wàá ṣe 6,666. So gbogbo ọjọ́ mẹ́fà tó kù 6,666 ló mọ̀ ṣe 6,666 ló mọ̀ ṣe. Àmọ́ ọjọ́ Sunday tó bẹ̀rẹ̀ gangan tó fẹ́ launch prayer yìí 66,000 ló máa ṣe. Lẹ́yìn tó parí ẹ̀ lọ́jọ́ Sunday yẹn níjòkó kan 66,000 yẹn Monday ó wá ṣe 6,666 ni wàá wá máa ṣe tí wàá fi parí ẹ̀ lọ́jọ́ Saturday. Tó bá bá ẹ lára mu wàá continue bẹ́ẹ̀. Ó lágbára púpọ̀ jù láti dolówó, láti dọlọ́rọ̀, láti dọlọ́mọ, láti yanjú gbogbo nǹkan. Ya Allah, Ya Allah. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdí rẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣàdúrà àbí tó bá ṣàdúrà ìtàn ìkọ́ tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní account number ní fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tẹ́ ń gbádùn ètò wa ẹ fi ájì àti umura ẹ fi ta wá lọ́rẹ àdúrà yín àgbà ẹ dẹ̀ bá wa dá sí ètò masjid tá ń kọ́ lọ́wọ́ ẹ bá wa dá sí ọlọ́run àbòyìn láṣẹ. Gbogbo ẹni tẹ́ ń dá sí ètò àwọn ọmọ aláìní àti fáwọn ọmọ òpó òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní wálẹ̀. À ń ta virgin olive oil àti black seed powder àti black seed oil à ń ta ní organization wa ẹ ti rí báyìí ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 virgin olive oil black seed powder black seed oil ẹ gẹ́tì ẹ̀ à ń ta ẹnikẹ́ni tó bá nídìí ẹ̀ a dẹ̀ ní àwọn halal powder tí kìí ṣẹ̀bì àgbà tí kìí ṣèmùlẹ̀ àgbà. Halal powder nítorí tó bá ń lo máa create a solid barrier between you and evil world monitoring spirit ò ní rí ẹ mọ́ ẹni tó bá ń bẹ lẹ́hùn kì í béèyàn. Halal powder ni tó bá ń lo ń forí kókó aláǹtakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun gbogbo àwọn àlákàlà yóò lọ ẹ get miracle leaf sí wa ó wà effective gidi. Ikú nìkan ni kò lè wo ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zamzam la fi preserve senna leaf. Senna leaf dẹ̀ ní anábìnibó jẹ́ ẹ̀kan lọ́dún sallallahu ta'ala alayhi wa sallam kò make sure pé o mu senna leaf. Ẹ get all in one wa prevention ni treatment ni cure ni gbogbo product wa ló wà halal ṣẹtiri ló wà halal ló dẹ̀ gba alábùkọjá ló wà scientific approved cancer diabetics asthma ikú nìkan ni all in one àti miracle leaf ò lè wò. Miracle leaf wọ́n tàyàn lọ́fà ọ̀fà tó ti pẹ́ lára ikùn èèyàn wú ẹsẹ̀ èèyàn wú ẹ lo miracle leaf sí ó wà effective gidi. Gbogbo product wa ló wà halal ló dẹ̀ wà scientific approved made in India packed in South Africa. Ẹ gẹ́ẹ̀tì ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa gẹ́ẹ̀tì caterpillar àti transformer àti miracle leaves leave there àti miracle leaves ẹ gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta kó máa lò. Àwa ní special package tá a máa ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ a dẹ̀ ní special package tá a ń ṣe fún obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ torí ètò ọlọ́run ó nídìí ètò ọmọ bíbí ó nídìí guidance a ní special package tá a ń ṣe fẹ́ni tó bá ní diabetics àtàwọn àìsàn míì a ní special package ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fẹ́ni tó ní fibroid àbí tó ní blockage tube ẹ ti understand this ẹ gẹ́ẹ̀tì memory booster ìsọyè ìlíàm fọmọdé àti fún àgbàlagbà ẹ gẹ́ẹ̀tì transformer fún weak erection quick ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ WhatsApp wa a wà ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Òkè Ògùn Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway ibẹ̀ la wà after Ẹlẹ́kọ Lagos bí sínú láìta ọlá ẹ WhatsApp wa lẹ́ẹ̀kan sí lórí +234-810-913-1425 ìmẹ̀lì ìzátàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí o àdúrà ló ń gba agbára kọ́ o má sálámù ẹ̀ lálẹ́ kọ́ ẹ fi fídíò ìran.